ó ṣẹ́kọ̀ọ́ nìyẹn bá ti mọ̀ ọ̀nìyàn á máa yè sílẹ̀ láti kọ́ kọ́nìyàn bá kọ́ ohun dandan ni àmọ́ èyìn ò rẹyìn sí kọ́ ayádọ̀gá kò jẹ́ pé ayọ̀ kọ́yàn ọmọ ẹ̀kọ́ṣẹ́ mọ́rìn láti mọ nǹkan tọ́ àti nǹkan yẹ. Àkórí ọ̀rọ̀ mi sí ọ lónìí òun náà ni kọ́ láti ṣe rere. Ọ̀nìyàn gbìyànjú ni ọ̀nìyàn kẹ́kọ̀ọ́ ni kẹ́sì mọ̀ kàn ń pè ní rere ọ̀nà kan sọ̀nìyàn gbà débi kàn ti ṣe rere. Kọ́ láti ṣe rere nínú ìwé wòlíì Àìsáyà orí kìíní ní ẹsẹ̀ 17 níbẹ̀ tààràtà lọ́lọ́run mú sí ẹrun wòlíì Àìsáyà kẹwàásù kó ìhà pèyìdá Ísírẹ́lì ọgbọ́lọ́run rẹ̀ ìjà kò rúgbó lọ ọ̀yà sọ̀nà kórè hàn rìbẹ̀ sí ṣe ohun burúkú rẹ̀ jẹyọ ó dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ rán. Ọlọ́run gbé wòlíì rẹ̀ dìde kẹfà hàn létí kẹkẹ̀ hàn lè lọ kẹjọ mọ èrò ọkàn òun sí hàn. Tí hàn rí ìhàn lọ̀tẹ̀ Ísírẹ́lì gẹ́gẹ́ bí èdè kí Bíbélì pè lórí kínní ni. Hàn ti mọ̀ọ́mọ̀ jọ raran kò burúkú ohun bí ẹ̀ṣẹ̀ ohun bí ìbọ̀rìṣà ohun bí ìwà ipá ohun kò lòdì sí kété òfin Ọlọ́run ọ̀rẹ́ ti mọ́ ọ lọ́ra Ọlọ́run jákun gbé wòlíì rẹ̀ dìde o. Wí kó ti wù kérí òun fẹ́ tà án sọnù kó ti wù kẹ́ṣẹ̀ rán pópá tó òun àwẹ̀ hàn láwẹ̀ mọ́ ìkèké sí hàn kẹjákun lẹ ọ̀rọ̀ ni kẹ lẹ́ mọ́ ní etí. Kọ́ láti ṣe rere kí òtúmọ̀ rẹ̀ ó túmọ̀ sí wípé wàá kọ́ ọ̀nà ohun àyèyẹ òwà àyèyẹ èrò àyèyẹ ògbé ayé àyèyẹ wàá kọ́. Iṣẹ́ ẹ̀yà tíṣà rẹ̀ ẹ̀mí mímọ́ ẹ̀mí Olódùmarè òun ló wàá mọ̀ọ́mọ̀ yọ̀ǹda ọkàn rẹ èròǹgbà ọkàn rẹ òwà ayé rẹ wàá yọ̀ǹda kó wàá gbà á láàyè láti wí hàn wí èyí ìdá láti wí hàn wí ipò kọ́ ẹ̀ á ní o ipò ẹlẹ́ṣẹ̀ pọ́nbílé lọ ẹ̀ à kọ́kọ́ ti jẹ́ pé wọ́n láṣọ àlùfáà wọ́n láṣọ akọrin wọ́n láṣọ adènà wọ́n láṣọ ọ̀nìkẹ̀ẹ́ka Bíbélì wọ́n láṣọ ajíhìnrere wàá gba ẹ̀mí mọ́ láàyè láti láàyè ọ wí ẹ̀ṣẹ̀ tì nínú ayé rẹ ìgbà kan bá ti gbà á láàyè òun náà lè ajá kó fà ọ́ lé ọ Jésù Kristi wàá yóò ronúkú àdá ẹ̀ṣẹ̀ rẹ wàá gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà ògbẹ́ làbá rẹ̀ torí mẹ́ta lọ́kàn náà ṣiṣẹ́ pọ̀ ẹ̀ làbá rẹ̀ lọ́run ajá kan dárí kété ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Kọ́ láti ṣe rere kọ́ láti ṣe àyípadà kọ́ láti yípadà kó nú ìwà òbí kọ́ ọ̀nà ọ̀kọ̀nìyàn múrẹ́ra ní sílẹ̀ ká ronúkú àdá ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ́ ọ̀nà àyípadà láti búburú sí ibi rere kọ́ láti padà sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè òun gan-an ló kọ́ ga jù nínú ayé ọ̀nìyàn yóò ṣe kọ́ sá lọ sókè kọ́ sá lọ sí ìsàlẹ̀ kó lé ó kàn rú rẹ̀ sí rí kọ́ là ìkété ayé mọ́ kọ́ bá tí mo ti sèyìn sọ́dọ̀ Ọlọ́run wẹ́ẹ̀ tí mọ̀nà ayẹyẹ o wà á padà sọ́dọ̀ Ọlọ́run ń kọ́ ga jù kọ̀ọ̀yàn yóò ṣe láyé lè yìí ni rere rẹ ayọ̀ rẹ òdònú rẹ òṣèlógo rẹ kété ẹ̀ la dè mọ́ pípadà rẹ sí ọ̀dọ̀ Ọlọ́run àti ṣe rere èdè débà ilé ayé ọ̀nìyàn torí pé ẹ̀ṣẹ̀ kẹ́ nínú ìṣẹ̀dá ọmọ ọ̀nìyàn á fànìyàn á mọ̀ọ́mọ̀ á fànìyàn láti ṣe ohun burúkú ṣùgbọ́n ọdẹ bá ṣe rere ọdẹ bá gbé ògbé ayé àyèyẹ ọdẹ bá fẹ́ kọ́ láti ṣe rere
lákọ́kọ́ á yọ̀ǹda ara rẹ̀ bí mo ti wí ṣáájú ẹ̀mí Ọlọ́run á gba Jésù Kristi á gba ọ̀rọ̀ Ọlọ́run sínú ayé rẹ̀ á gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ṣé wọ́n wí Jésù gan náà òun lọ̀rọ̀ ìyè òun lọ̀rọ̀ Ọlọ́run kọ́ bá ti tẹ́ gbà sínú ayé rẹ̀ rere á bẹ̀ sí abá ọ wàá rẹ̀ á gbé nínú ọ̀rọ̀ ni lójoojúmọ́ kọ́ ti kọ́ lè yé ni o wàá ka ọ̀rọ̀ ni lójoojúmọ́ wàá mú a lò wàá súnmọ́ Ọlọ́run á sí lójoojúmọ́ ọ̀nà kan yóò mú ṣe eré lè yé ni o mo wí wàá wélé ìhàn ẹ̀rá ajàfẹ́tọ̀ ọmọnìyàn tàbí ẹgbẹ́ kẹ́ ẹ ṣe tẹgbẹ́ ìjọba kàwé bá náà ti rìn bá náà ti rìn bá náà ti rìn bá àwọn náà lè yí kọ̀rọ̀ bá délẹ̀ wàá rò wàá dé bàjẹ́ wàá rí láàríran mọ ọ̀rọ̀ Ọlọ́run dojúdojú kó akẹ́kọ̀ọ́ nínú rẹ̀ kó a ṣàṣàrò nínú rẹ̀ lójoojúmọ́ ọ̀nà kan yóò mú ṣe rere lè yí ni o yàtọ̀ sí ni wàá dẹ̀ tún yá mọ ọ̀nà àrékèrèkè ẹ̀họ́n ọ̀nà kan jẹ́ pé èṣù mú gbé ohun burúkú sétí ọ ní láti tan ni jẹ àti láti fanilẹ̀ ṣubú nínú èròǹgbà ọkàn rẹ̀ inú èròǹgbà ni lè ṣù àti àkọ́ bá ti gbé bọ̀ bá ni kò yí bọ̀ bí ìgbà kan nìyẹn yí kẹ̀kẹ́ wàá ti fura sí gbẹ̀lú àti dúró pẹ̀lú ẹ̀mí Ọlọ́run wàá kò dojú ìjà kọ́ àjà kò sákòó èyí ní túmọ̀ sí wípé wẹ́ẹ́ kọ́ láti ṣe rere yàtọ̀ séyìí ni wàá rí o Ọlọ́run Olódùmarè òṣèṣí rẹ̀ òrèsí rẹ̀ òwàsí rẹ̀ wàá rí a ṣe àwòkọ́ṣe rẹ̀ wàá ṣe àwòkọ́ṣe Jésù Kristi olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ rẹ̀ Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run.